ẹ jọ̀ọ́ kí ni àǹfààní tí àwọn aráàlú tí wọ́n ń jẹ lábẹ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà? Mi ò sọ pé ìjọba ilé nìkan, ìjọba yìí nìkan kọ́, ó ti bẹ̀rẹ̀ tipẹ́. Látìgbà tí iná ò ti dá lórílẹ̀-èdè Nàìjíríà láti wọ wàhálà. Ṣé mọ̀ pé àìdá iná ti kọ́kọ́ kó bá wa, ó dẹ̀ fẹ́ bayé ọ̀tá wa jẹ́, ó fẹ́ run orílẹ̀-èdè, kódà ó run wa. Nígbà náà ò bá dáa, bóòlù oníṣẹ́ ọwọ́ yóò ṣe ríṣẹ́ ṣe? Báwo lẹni tó ń tajà tútù ò ṣe ní jẹ gbèsè? Epo tún wọ́n, dísù tún wá. Kí wá ní àǹfààní táràlú ń jẹ lára ìjọba? Kò sẹ̀ síjọba kankan tí ò ní mínísítà fún ètò iná mọ̀nàmọ́ná. Bẹ́ẹ̀ là ń gbọ́ láyé bàbá Ọbásanjọ́, wọ́n ní òbítíbitì owó làwọn rùn sórí ọ̀rọ̀ onínádé, tí Àtíkù tán náà ń dupò pírẹsidẹ́ǹtì báyìí tán jẹ́ chairman ẹ̀. Níjó láràlú fẹ́ gbádùn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ wo ni? Ọ̀pọ̀lọpọ̀ àwọn mínísítà yìí náà ni wọ́n tó fẹ́ contest, tá a sì béèrè àṣeyọrí wọn níbi tán wà. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbájúmọ́ṣẹ́ ìlú mọ́. Iṣẹ́ 2027 ni wọ́n ń rù kiri. Èmi àtiwọ́ láàjọ dìbò fún wọn o. Àjọ dìbò fún àwọn onímọ̀ tara ẹni nìkan. Àjọ dìbò fún àwọn tí ọ̀rọ̀ ètò ààbò ọ̀kàn. Kò síná nílùú. Àwọn neighboring country, àwọn orílẹ̀-èdè tó súnmọ́ wa, wọ́n ń jàǹfààní iná wa. Ẹnu ni tí wọ́n bá lógún ọdún, ẹ mọ́ wọ̀rí o máa tó yí padà ni wọ́n mọ̀ fún wa ní excuses. Kò ṣètò ààbò ní everywhere. Iná mọ̀nàmọ́ná tí wọ́n ní wọ́n tà fáwọn kìnnìkan electric, ẹjọ́ kí làbọ̀ ẹ̀? Ara tó ní aráàlú sí ni. Kí lágbára ìjọba wá gbé nígbà tí wọ́n ta ilé iṣẹ́ mọ̀nàmọ́ná tágbára tí wọn ò gbé? Àwọn tí wọ́n tà fún náà, àwọn yẹn náà ń complain wípé owó tíjọba ń gbà lọ́wọ́ àwọn ló fà á táwọn fi ń fáráàlú. Bóòtọ́ ni bírọ́ ni kò yé wa ní crazy bill. Ṣáráàlú tí ò rí iná fi ṣe iṣẹ́, tí ò rí iná fi tajà, tí gbogbo ilé iṣẹ́ tó ti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà nítorí àìṣètò ààbò àti ètò mọ̀nàmọ́ná. Who is fooling who? Ẹ borí afẹ́fẹ́, ẹ dẹ̀ mọ́ sọ pé orílẹ̀-èdè wa ló dáa jù. Ẹ lọ pe àwọn tí wọ́n fẹ́ dálé iṣẹ́ lẹ̀ wá. Ta ló fẹ́ wá dálé iṣẹ́ lẹ̀ nílùú tí ò sí ètò ààbò àti mọ̀nàmọ́ná, tó yẹ pé gbogbo èrè orí iṣẹ́ tí wọ́n bá produce, iná mọ̀nàmọ́ná ó ti dísù àti petrol yóò ti gbowó lọ kán tó sanwó staff. Ìrìn àjò tẹ̀yìn ara bí rìn kiri àti gómìnà àti gbá àtàwo àwọn tó máa wá dálé iṣẹ́ lẹ̀ lọ́dọ̀ wa, ṣé ìsọ̀nà tẹ̀yìn gbà waste wo aráàlú? Torí ẹ̀yin fúnra yín mọ̀ wípé irú country bíi torílẹ̀-èdè Nàìjíríà ní situation tó wà lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ lè lọ dálé iṣẹ́ lẹ̀ mẹ́. Níjò la fẹ́ bọ́ lọ́wọ́ yín, níjò la fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀tàn. Ẹ kàn ń jẹ́ kí àìríṣẹ́ṣe, àìríjẹ, àìrímu, ẹ kàn ń jẹ́ kó pọ̀ sí ni, kò dínkù rárá. Bàbá wa Fẹ́ Babalọ́lá, ọ̀dà wọn ní yunifásitì wọn, àwọn nìkan generate ìlú iná tí ò kú. Àwọn nǹkan tó lè generate ẹ̀ wà. Kí lẹ̀ ń fowó wa ṣe nígbà tí individual èèyàn kan ṣoṣo tó lè generate iná? Ẹ wá kó ná, ẹ kó lé àwọn kan lọ́wọ́. Ẹ ṣe jẹ́ kí local government by local government kan ní bó bá jẹ́ yẹn nìkan lẹ ti ẹ̀rí ṣe fáráàlú àtọ́jú ọ̀nà tó dáa ní local government by local government, ní state government by state government, kó ń kálukú generate iná kan gba staff kan máa san salary. Ṣé àwọn tẹ́ ẹ tà fún yẹn, ṣé mẹ̀kúnnù ni wọ́n ni? Tọ́rọ owó ra dúkìá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pín mọ́wọ́. Irú àwọn èèyàn wo ni? Ṣé olóṣèlú ni wọ́n? Wọ́n ti ṣe olórí orílẹ̀-èdè rí, wọ́n ti mú di ipò kankan, ń bo ni ẹ ti rówó wọn? Tó bá jẹ́ local government generate iná, àwọn tí wọ́n lè fi generate iná ó ti pọ̀. Kí la fi ń jẹ́ giant of Africa?
nígbà tá a bá ṣe náà tì tá a ṣojú ọ̀nà tì táwọn afẹ̀míṣòfò tí wọn ò tó jẹ́ àsinmi. Ó tásìkò bẹ́ẹ̀ bá ní àmọ́ sọ á sọ. Ẹni ó pààyàn ò lè jíyàn, ẹni ó rán yàn lẹ́wọ̀n bó bá wù kó má kú mọ́. Iná wá di nǹkan tí a ní èrò ọjọ́ tí a lè gbádùn iná nílùú tí ò tó wa. Wọ́n fáwọn èèyàn ní prepaid meter lọ́fẹ̀ẹ́, ìyẹn tó kọ́ ní issue, àní wọ́n rí iná lò láwọn tí ò ní ta ní. Then what are you doing there? Kí làṣeyọrí yín níye ọdún tẹ́ ẹ ti wà ń bẹ̀? Ó nìyẹn. Ṣé àṣeyọrí yín ni àwọn bandit àtàwọn afẹ̀míṣòfò terrorist níbàdàn, àwọn kòkó farmer, àwọn olóyìn ọ̀gbìn kòkó, wọ́n tún lọ jí 4 gbé nídìí ayùn rẹ̀ níbàdàn. Ẹ̀yin ọmọ Ìbàdàn, wọ́n ti wà àárín yín o. Tí wọ́n bá lè lọ jíyàn gbé nídìí ayùn rẹ̀, ẹ má wòran o, a ní sórí burúkú o. Kí ló dé? Ní Kwara, ọmọ 28 years darandaran ni. Nínú ìròyìn tó jáde lénìí, Daily Post ló gbé. Ó kù Kwara, ọlọ Ẹdó. Wọ́n ń gbálẹ̀kùn àwọn èèyàn, àwọn yẹn sáré pé àwọn ọlọ́pàá. Nígbà ọlọ́pàá máa dé, wọ́n méré. Èyí kan tẹ́ mú rí mú bẹ̀, Abubakar Muhammad, ó jẹ́wọ́ darandaran lòun Kwara. Kí ló fẹ́ wá máa ṣe ń bí? Ó lóun fẹ́ máa ṣe iṣẹ́ ajínigbé. Wọ́n ti kó gúrùpù jọ. Kí láǹfààní yín lórí ìjọba? Irú eléyìí tí wọ́n tọwọ́ tẹ̀ yìí, ó kàn lọ a lè gbọ́ nǹkan kan pa ẹ̀ mọ́. Then ẹ padà wá, ẹ wàá béèrè ìbò aráàlú. Kí lẹ ṣe fáráàlú? Ààrẹ pàṣẹ káwọn darandaran kọ́ kó ìbọn ọwọ́ wọn lẹ̀, AK-47, tí wọ́n bá kó lẹ̀ tá a gbọ́ bóyá kó lẹ̀ ń gbà tẹ̀ aráàlú ò sí níbẹ̀, táráàlú ọ̀gbọ́, tàbí tí wọ́n ti fi hàn lórí rédíò, lórí tẹlifíṣàn tẹ́nìkẹ́ni ọmọ, tàbí wọ́n kàn gbà ní wọ́n ṣe lóku òru, síbẹ̀síbẹ̀ tí wọ́n sì ń gbé e kiri. Ibo ni wọ́n ti rí? Tó bá lè máa mú ààrẹ Muhammadu Buhari ń bọ̀ wà láyé pé àwọn ò lè expose àwọn tó ń sponsor àwọn èèyàn yìí, kò fi hàn pé àwọn gangan olórí àwọn tó ń sponsor wọn ni. Kí là ń bá ká? Ẹ̀yin aráàlú, ẹ jẹ́ ká lajú wa, ẹ jẹ́ á béèrè àǹfààní wọn àti nǹkan tí wọ́n ti gbé ṣe nígbà tó wà ń bẹ̀. Mo kí yín bẹ́ẹ̀ ṣe ń wò wá o. Ṣeun Agboola lórúkọ tèmi. Ìkànnì Ìjùgbà Àmàsà ni ẹ ti ń wò wá, ẹ ní dààmú lágbára Olódùmarè.